Jegari, ọ̀rọ̀ àkàbà, bàbá máa jegari, ọ̀rọ̀ gidi ni ẹ̀sà bí àdúrà, ọ̀rọ̀ gidi ni ẹ̀sà bí àdúrà, wọ́n ní gbọ́dọ̀ sàmì lọ́jọ́ sí oṣù báyìí, wọ́n ní gbọ́dọ̀ sàmì lọ́jọ́ sí oṣù báyìí, kábíyèsí oṣù dúdú, oṣù wọ́pọ̀, ó wá oṣù dúdú, oṣù ìṣòro ìṣòro.
lóríṣiríṣi fàájì ń ṣọ̀ rẹpẹtẹ gbogbo ẹni tó wá sí bíbá ìkọ́dà emis bàjẹ́bàjẹ́ ìdí nìyẹn tẹ̀mí àánú olúwapọ̀ tí mo fi wà ní bíbá ilé nì láti mú oríṣiríṣi kan wá sójú amóhùnmáwòrán yìí sọ ẹ bá bá wa ká lọ ẹ jẹ́ kí n máa mú àwọn àlejò wá sójú amóhùnmáwòrán yìí lẹ́yọ kọ̀ọ̀kan ẹ má bá wa ká lọ à ń padà bọ̀. Omo Oba
Emmanuel Adegoke báwo ló ṣe jẹ́ sẹ́ni tí ó ṣe olóògbé tá à ń ṣe lọ́wọ́ ẹ̀ nínú ọmọ ọmọ ni ẹ kí ni nǹkan tó wá lè sọ fún wa nípa grandpa gẹ́gẹ́ bí ọmọ ọmọ. What's if our that's one good thing about negotiations. When they are eating, they don't talk. Toban Jemo is sorrow. Daddy, enjoy it so well. Like by you to not see you. And for what's all in the eBay, and for why you're Isoya, and so many you never just say. Ulagbara, Mutia Buma when you're Lara. Somebody can wait, you're so in Gokota being coming. Fend to one leg on the 1st of January 2019. On the 1st of January 2019, lọ́jọ́ kìíní oṣù kìíní ọdún tí a jọ wọ̀ ẹ́sà. Ọ̀rẹ́ mi kan ló invite mi lọ sí church wọn, èmi dẹ̀ lọ. Nígbà tí pastor church yẹn ń ṣètò lọ lọ́jọ́ yẹn,
ó ní wo ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ ohun tó ṣẹlẹ̀ sí ẹ á ṣẹlẹ̀ sí mi o nínú church láì wo ẹni rárá mọ́ mi èmi mo kọ́kọ́ sọ̀rọ̀ mo ní pásítọ̀ mi ò mẹ́ni rí o bọ̀ lọ́jọ́ yẹn ní church mi tó ṣẹ́jú àwọn èèyàn ti ń sọ̀rọ̀ ṣẹlẹ̀ sí á ṣẹlẹ̀ sí mi o sáà nígbà tí èmi máa wẹ tó wà lẹ́gbẹ̀ẹ́ tèmi ń jọ yẹn nínú church wọ́n bandage gbogbo orí ẹ̀ ní o ṣẹlẹ̀ sí yín ẹni yẹn dáhùn ó ní yẹn mo ní nǹkan tó ṣẹlẹ̀ sí yín sáà ẹni yẹn tó dá mi lóhùn ó ní yẹn. Mo kọ ọmọ lórúkọ Jésù, àwọn náà dá gbàdàgbàdà. Ìforí ti fi bẹ́rù ẹlẹ́rù tọ̀tọ̀. Sọ pé tọmọtọmọ tèmi ní òbí fẹ́lẹ́ dá ti fi rẹ́rù ẹlẹ́rù. Kò sákòókò àwọn ọ̀rọ̀jọ́ mùsùlùmí, ẹ̀wù ẹnìkan tó bá wà lẹ́gbẹ̀ẹ́ yín mà, ẹ̀wù ẹnìkan tó wà lẹ́gbẹ̀ẹ́ yín sà. Ẹ fọwọ́ wọ ẹni yẹn láyà wálẹ̀. Ẹ sọ pé nítorí ọ̀pọ̀lọ́ wà fi ẹlọ́kọ̀ balẹ̀ ká máa bá program yìí lọ. Someone very close to you. Ẹ kàn fi ọwọ́ wọ ẹni yẹn láyà wálẹ̀. Ẹ sọ pé ní pé ọkàn á balẹ̀ o. Ẹni ọlọ́run á fi ẹlọ́kọ̀ balẹ̀. Ẹ jẹ́ kó wọ́n yín lo ìṣẹ́jú kan láyà onítàn. Ẹ sọ àsọtẹ́lẹ̀ sáyé ẹni yẹn. Gẹ́gẹ́ bí ìwòlíì ọlọ́run, ẹ sọ pé ẹgbẹ́ gbogbo ọdún tó bá wù kó lò láyé òun ní fọwọ́ gbé ọmọ sí. Ẹni gbogbo ọdún tó bá wù kó lò láyé yìí òun ní mọ sàárè ọmọ. Àwọn ìròyìn sọ̀rọ̀. I love the version so much, you can be so composed. Irú bàbá ìṣẹ̀lẹ̀ nípa 3 weeks ago ní Kẹjà bí mo ṣe sọ nínú wọ́ọ̀lù yẹn, mo ní fọwọ́wọ́ ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ láyà. Sọ́fẹ́ni ẹ kókè à ń balẹ̀, máa yẹ òbí lọ́wọ́ ẹni ẹgbẹ́ sáńdé. Ó fọwọ́wọ́ màdámì ẹ láyà wálẹ̀, máa yẹ wà ní gbóyù báyìí. Ìyàwó sójà ló fọwọ́wọ́ láyà wálẹ̀. Wọ́n kẹ́ bá mi sàkọ́ òṣìṣẹ́ ẹni ọlọ́wọ́ ẹlẹ́ṣọ̀ ló fìyà jẹ. Ẹ tí sójà bá náà èṣù ló fìyà jẹ onítọ̀. Oríṣiríṣi ìjọ náà máa ní lórílẹ̀-èdè Nàìjíríà. Jésù Kristi. Ṣọ́ọ̀ṣì olóògbé àdúrà bẹ́ẹ̀ Celestial Church of Christ God bless you. Bí o kò yẹ kí ẹ máa wà bí tẹ̀wọ́ ọ̀dọ́ ọ̀dọ́ fún ayé láti ẹ̀wọ́. Thank you so much, God bless you. Ṣọ́ọ̀ṣì olóògbé àdúrà sí ẹ̀ báyìí. Ó pe orúkọ Mósè Orímọládé náà ẹ̀kọ́ ṣoṣo. Ó pe ẹ̀mí mímọ́ náà kẹ́tìtò. Ṣọ́ọ̀ṣì olóògbé àdúrà bẹ́ẹ̀ sí Anes Kérúbù àṣírà fún Adéyẹ tẹ bá wà bẹ́ẹ̀ bá mi fúnra yín láti ẹ̀wọ́. God bless you. Every enemy in my father's house, every enemy in my mother's house, what are you waiting for? Die by fire. Church olóògbé àdúrà bẹ́yẹ Mountain of Fire Miracle Ministry. Any member here tẹ bá wà bẹ́ẹ̀ bá mi fúnra yín láti ẹ̀wọ́. Wọ́n bá kọ̀ mí kẹ́ ṣùgbọ́n náà mẹ́ta mọ̀ lọ́pàá sí ni. Church olóògbé gbà. Ó ti ẹlẹ́ta rẹ̀ mú. Ó pariwo pé sílẹ̀ kò fara yọ̀ ọ́ lọ́wọ́. Ó sọ pé olúwa o, sọ mí lè kú kó sọ táàkì rẹ̀ náà. Sọ mí lè kú kó sọ àwọn táàkì rẹ̀ náà. Church olóògbé gbà bẹ́ẹ̀. Church olóògbé gbà bẹ́ẹ̀. CAC. Adéyẹ ẹ bá mi fúnra yín láti ẹ̀wọ̀n tí ẹ bá wà ní Christ Apostolic Church. Daddy, take your band to church CAC. Èyàn á mọ̀ gbogbo wà láyé. Ọ̀rẹ́ mi kan lọ. Orúkọ mi lolúwa Dámiláre James. Ẹsẹ̀ wọnú church báyìí. Pásítọ̀ yẹn ní ẹ̀kúrẹ́ kan mú. Ó ní ọwọ́ ẹ̀yìn nìkan dì mú. Àbá sáré ní ìyàwó ẹ̀ sábà dì mú. Nípa àwọn ọmọdé lọ. Mo ní pásítọ̀ bá káńsù àdúrà. Wípé ilé tí mò ń gbé Olúwa rà fún mi. Abábẹ̀rẹ̀ àdúrà Ọlọ́run Ayọ̀ Babalọ́lá Ọlọ́run 1930 ra ilé tí mò ń gbé fún mi wá ra ilé tí mò ń gbé fún mi nígbà tí a máa parí àdúrà sà nígbà tí mo náà wọn dé nígbà tí mo máa wẹ tí mo dì mú ó di lálọ́ọ̀dù ilé tí mò ń gbé gangan. Ìjẹ̀ṣàdẹ ni bàbá yẹn kò fi ẹyọ kan pé méjì sà ègbè ló ṣẹ́nu ṣọ́ọ̀ṣì oníṣègbọ̀nà láàpá ìwọ ara lé mọ́ mi lórí mo ní dádì èmi kọ́ mo fẹ́ ra lé yín Ọlọ́run ló fẹ́ ra lé yín fún mi. Ẹ̀yin àti Ọlọ́run ọba dẹ̀ lẹ́lẹ́jọ́ gbogbo ìwé abiyamọ tó wà bí tó ní fọwọ́ gbé ọmọ sí bá mi fúnra ẹ ní àtẹ́wọ́. Please put your together for yourself. Ẹ bá ń ṣára yín látẹ̀wọ́ tó ní nítumọ̀. Ọ̀gá mi ṣe ń bọ̀ lórí ètò the official MC ọmọ wọn ní mímú sásábẹ́ wọn ní mo ní kí bàbá jókòó náà officially I'm still going to introduce him. Mo ní gbogbo ìwé abiyamọ tó wà bí tó dá mi lójú gbangba pé ò lè fọwọ́ gbé ọmọ sí fúnra ẹ látẹ̀wọ́ lẹ́ẹ̀kan sí. Tí n bá ráwọn obìnrin inú mi máa ń dùn. They look elegant all the time. Tí ẹ bá ní kóbìnrin mẹ́wàá jáde síta kan yọ handkerchief kan lójú wọn nù wọn lè ṣe. Wọ́n fi 30,000 naira ṣe make-up. Dádì obìnrin fi 40,000 wé gèlè.
Emma Adegoke need too money. I love everything about women. About me friendly and what I can see. In conclusion, me ò nífẹ̀ẹ́ sí nípa àwọn obìnrin. Mommy ṣe fẹ́ kí n sọ. You want me to say it? You actually want me to say it? Àwọn obìnrin ní ìgbéraga. Màá ṣàlàyé ẹ̀ fún yín sìn. Mọ́tò tí mo gbé wá síbí lónìí, ìyàwó mi ló ní. Ilé tá à ń gbé ní Kòròdú sà, ìyàwó mi ló kọ́ oríire tí ẹ̀ nìyẹn, that's our own success. Ìjákọ̀pá èmi àti ẹ̀pọ̀ lọ́jọ́ kan ní sà, bó ṣe bẹ̀rẹ̀ pẹ̀lú mi nínú ilé nìyẹn. I'm the owner of this house. I'm the head of this house. Mo dẹ̀ gbà fọlọ́run kò ju ọjọ́ kẹta lọ dádì. Ọlọ́run gbèjà méjà. Ṣe làwọn amúrọ̀bà wá sílé wa. Ìgbà tó kọ̀lẹ̀kùn títí àwa òṣìlẹ̀kùn làwọn amúrọ̀bà bá fipá já. Nígbà tó wọlé ìbéèrè tó béèrè dùn mọ́ mi nínú. Wọ́n ní who is the head of this house? Mo ní madam, àwọn àlejò yín ti dé o. Àwọn àlejò yín ló wọlé wẹ́rẹ́ yìí. Bàbá tó dáa ni. Tí bá lọ sọ́dọ̀ bàbá, a máa ṣe fàájì. Wọ́n máa ṣàdúrà fún àwọn ọmọ mi. Ìsọ̀kẹ́ bá wa ṣe àdúrà fún àwọn ọmọ tí bàbá fílẹ̀ àti ìyàwó àti gbogbo ọmọ tó fílẹ̀. Gbogbo àwọn ọmọ bàbá òkè òkè lọ́wọ́ wọn máa rè. Àlejò yín ló wọlé wẹ́rẹ́ yìí. A typical Yoruba woman can be very humble. Tí wọ́n bá fojú rí amrọ̀bà. Ṣé níyàwó mi kúnlẹ̀ tó ń pe amrọ̀bà ní ọ̀nkú? Mo lọ kú ẹ̀rí. Ọ̀nkú ẹ̀ ló tún mólè mọ́lẹ̀. Thank you so much. God bless you. Yes, we don't waste much of our time. Today, the 29th of March, 2019, ọjọ́ kọkàndínlọ́gbọ̀n, oṣù kẹta ọdún 2019, we are celebrating the life well spent of our wonderful daddy, a loving father, a wonderful man, late Omo Oba Apostle Emmanuel Adegoke Adeniji, Baba olóríire, tó bí àwọn ọmọ olóríire, Baba àtàtà, tó bí àwọn ọmọ àtàtà, Baba lálùbáríkà, tó bí àwọn ọmọ lálùbáríkà. Ẹ jọ̀ọ́, kí n tó hand over mic fún ọ̀gá mi, àwọn kọ́kọ́ rú mi lójú, I just want us to talk about it. Ẹ jọ̀ọ́ sà, ẹ jọ̀ọ́ mà. Nínú bàbá àti màmá ọmọ, ta ló máa ń jẹ̀yà lórí ọmọ wọn jù? Please, let's be very sincere. Nínú bàbá àti ìyá ọmọ, ta ló máa ń jẹ̀yà lórí ọmọ wọn jù? Ìyá ni àbí bàbá? Ẹni obìnrin ẹ sọ tòótọ́, ìyá ni àbí bàbá? Ìyá ni. All right. Nínú bàbá àti ìyá ọmọ yẹn kan náà, ta ló yẹ kó jèrè ọmọ yẹn jù? Ìyá ni àbí bàbá? Ìyá náà tún ni. A máa ṣàlàyé ẹ̀ fúnra wa. Ẹ jọ̀ọ́ sà, mọ́mì, tí ọkùnrin àti obìnrin bá pàdé ara wọn gẹ́gẹ́ bí ọ̀dọ́, wọ́n fẹ́ fẹ́ra wọn, wọ́n wá fẹ́ gba ilé, irú owó ilé yẹn ta ló yẹ kó san? Ọkùnrin ni àbóbìnrin? Ọkùnrin ló yẹ kó san. Thank you so much. Ó sì máa padà yé wa. Àwọn méjèèjì tí wá fẹ́ra wọn, obìnrin yẹn ti finú ṣoyún. Wọ́n lọ sí Island ní Balógun, wọ́n fẹ́ lọ ra ẹrù ọmọ. Irú owó ẹrù ọmọ yẹn ta ló yẹ kó san? Ṣé bàbá ọmọ yẹn ni àbí ìyá ẹ̀? Bàbá ló yẹ kó san. Mọ́mì, wọ́n ti bí ọmọ yẹn sílẹ̀. Wọ́n pe léré báyìí. DTSAT tí wọ́n wà lórí stage, àwọn èèyàn jẹ wọ́n mu. Nígbà tó dìrọ̀ rẹ̀, wọ́n mú envelope wọn. Envelope yẹn ga tó yìí ó wú. Wọ́n wá wọn ẹni tó máa mú fún. Wọ́n fojú wá ẹni yẹn kiri. Wọ́n ọ̀mẹ́ tó máa mú fún. Ẹ jọ̀ọ́, nínú bàbá àti ìyá ọmọ yẹn, ta ló yẹ kó mú envelope wọn fún? Ta ló yẹ kó mú envelope yẹn fún sà? Ìyá ni àbí bàbá? Ìyá ni kó mú fún. Nígbà tó dìrọ̀lẹ́, àwọn eléré wá fẹ́ gba balance. Wọ́n lejú kókókó. Wọ́n bá wọ́n tán máa gba balance wọn lọ́wọ́ ẹ̀. Wọ́n lejú. Ẹ jọ̀ọ́, balance àwọn eléré, ọwọ́ ta ló yẹ kó ti lọ gbà? Ìyá ni àbí bàbá? Dáàdì ẹni pé mọ́mì mí nìyí, wọ́n tún rí ìnáwó sí yín, bàbá. Kẹ́ ẹ lè mọ̀ pé wọ́n rí ìmí nìyí léde, bàbá ní ká lọ gbà lọ́wọ́. Rápàtàn, irú stupid ọmọ yẹn, ta ló yẹ kó máa san? Ṣé bàbá ni àbí ìyá? Bàbá ẹ̀ ló yẹ kó san. Thank you. Mi ò ní fọ̀rọ̀ yẹn kù. Ọmọ yẹn wá graduate. He graduated from the University of Lagos. Started working with Zenith Bank. Zenith Bank lórí iṣẹ́ sí. First salary just 80,000 naira. Náà fi bẹ̀rẹ̀ fún. He went to receive a blessing from his parents. Ó fẹ́ gba ìrè lẹ́nu àwọn òbí ẹ̀. Irú salary yẹn, ta ló yẹ kó ọmọ yẹn kó fún? Bàbá ni àbí ìyá? Ìyá ẹ̀ ní kó kó fún. Àwọn méjèèjì ní kó pín fún. Owó yẹn kéré kò tó pín láàrin èèyàn méjì. Ta ló yẹ kó mú fún gangan? Wọ́n ní ìyá ẹ̀ ní kó mú fún. Ọmọ yẹn wá ní little problem ní ọ́fíìsì. There was a little mismanagement ní Zenith Bank.
ọmọ tó ti gba ẹ̀sìn sórí ó bá fẹsẹ̀ fẹ́ nígbà tí EFCC dé EFCC need to arrest one of his parents wọ́n ní láti mẹ́ni kan lọ nínú àwọn òbí ẹ̀ ẹjọ́ nínú bàbá àti ìyá ọmọ yẹn ta ló yẹ kí EFCC máa mú lọ bàbá ni àbí ìyá no mi ò gbọ́ bàbá ni àbí ìyá orúkọ bàbá ẹ̀ ló ń jẹ́ wọ́n ní bàbá ẹ̀ ní kí EFCC náà máa mú lọ jẹ́jẹ́ o mọ́mí dájú ẹ má jẹ́ kí n fa ọ̀rọ̀ ẹ̀gùn àwọn òbí ọmọ ìtì wá ń dàgbà dáadáa wọ́n ti fọwọ́ pawọ́ wọ́n ti fi rí igi jóbi bí dádì. àwọn àgbàdo ní kọ́kọ́ ìgbà tó ṣùgbọ́n kọ́kọ́ ìgbà ọ̀rọ̀ lórí ti jù wọ́n fún wa kò sí bẹ́ẹ̀ ni wàá ṣe wọ́n náà ṣe wọ́n nìyẹn nítorí bàjẹ́ bá kàkàkà bí àjẹ́ bá kàkàkà tí àjẹ́ ọ̀bá sí wọn kò yẹ kó ṣe kí ẹnu àgbà láti gbọ́ bẹ́ẹ̀ lọ́la jẹ́ parí wọn wa tí bá máa jù lọ́jọ́ òní o ẹni tí ọgbọ́n sójú ọlọ́pàá bá rẹ̀ sí gbogbo ìdílé ti gbọ́ ẹni tí ọgbọ́n bá ẹgbẹ́ bàbá ilé tí ọgbà yìí nítorí bàbá rí ní ti tẹ̀lé ẹ̀ lóbi kì í yó tó kú tẹ̀rí ní ìṣọ̀lá wọn látọ̀ bá tọmọ rẹ̀ ní ìṣọ̀lá ó ti fẹ́ ní gbogbo agége o kì í ṣe fẹ́ ní tí kú ayédèdè gbogbo ara ẹran tó bá nínú rẹ̀ kò ní padà wá dé ìbí lọ́gbọ̀ ìṣòro ọmọ bàbí náà wọ́n ní gbogbo òòṣà ní jẹ́jẹ́ gbogbo òòṣà ní tóbi tiẹ̀ lẹ́rọ̀ gbogbo òòṣà ní jẹ́jẹ́ lẹ́rọ̀ ẹ̀yin àgbààgbà tí bẹ́ẹ̀ ní àní ẹ̀yin àgbààgbà mùsùlùmí ẹ̀yin àgbààgbà àgbàgbọ́ ẹ̀yin àgbààgbà ìṣẹ̀ṣe nítorí pé wọ́n parapọ̀ wọ́n náà fẹ́ bàtí bá jẹ́ wọ́n wá bí ẹ̀kọ́ lọ sọ́dọ̀ Ọ̀rúnmìlà ní ẹgbẹ́ ọ̀rọ̀ sọ́dọ̀ ọ̀gbọ́dà wọ́n ní tẹ́lẹ̀ kàràkà bàtí ifá jẹ́ ifá ní tẹ́lẹ̀ pé ọ̀pẹ̀lẹ̀ ní wọ́n lò kẹ́tọ́ bàtí bá jẹ́ ọ̀pẹ̀lẹ̀ òsì ní gbàgbọ́dẹ̀ fún Ọ̀rúnmìlà ní gbàgbọ́dẹ̀ fún ifá nítorí náà náà sọ pé ilé gbogbogbogbogbogbo ejò ògùn mẹ́rìndínlógún ogun àkọ́kọ́ ó ní kí n máa lọ àwọn àgbààgbà àkọ́kọ́ wọ́n ní kò sí ìka tí ó ṣe rí nítorí tẹ́ bá rí ipa Wàsíù tẹ́ bá rí ipa Wàsíù Àyìndé àwọn eléré ti sọ̀rọ̀ wọ́n ti kìlọ̀ fọ́jà àbíkí àfù ọmọ bá ya gbogbo ọ̀nà tí ká lóko sísẹ̀ tẹ́ bá ń gbé gbà ìwà ìbọn bá ara yín sọ̀rọ̀ ẹlòmí ti dá ṣọ́ọ̀ṣì sílẹ̀ báyìí wà lẹ́jọ́ ọ̀dọ́dọ́sọ́ láwọn ìyàgbé olùsọ́ọ̀ṣì ló gbà mọ́ jẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn kan wà tó jẹ́ pé àwọn àgbàgbọ́ yìí kábíyèsí ti bẹ ní àyè òkú ní kéré o èyí olóyè ti bẹ ní àyè òkú ní kéré o ẹgbẹ́ kéré o dá àṣọ fún mi ó ń dẹ́kàlẹ̀ yóò jẹ́ tó ní jẹ́ mi mọ́ ọkọ̀lẹ̀ yóò sọ tó ní sọ mọ́ mi aṣọ́kọ̀lẹ̀ yóò pọ̀ tó ní sọ mi mọ́ lọ́dọ̀ tó ní padà jáde náà ni. gbálẹ̀ ní gbogbo ìtàn pé ìṣòro rẹ̀ ó dífá fún àwọn ìyá àti òṣòro gà wọ́n lálàbí elétí ọbẹ̀ kí ló fẹ́ lọ́ọ́ lọ sí ilé ayé mo ní mo fẹ́ máa rojọ́ ni wọ́n ní bó ṣe ń lọ yìí fi ti ẹwé te òbésèré nígbà tí òbésèré fẹ́ bẹ̀rẹ̀ ó kọ́kọ́ ṣe bá àwọn ìyá àti òṣòro gà ó ní gbogbo eré ló ti tán ó ní àṣàkáṣà lọ́mọ̀kú ọlọ́run ọba ìyá àti òṣòro gà wọ́n fà tẹ́ sí wọ́n ní pẹ̀lú àṣàkáṣà rẹ máa lọ sí àṣàkáṣà lòbèrè ṣe tó fi sórí ire o níjọ́ tí òbésèré tọkọrin tọ́nọ́mà ayé òdi ẹ̀mẹ́ ti ń kọrin kíákíá lọ padà síbi àṣàkáṣà ẹ̀gbọ́n ní ẹ̀yìn ìyá ẹ̀ bẹ́ẹ̀ ṣe ń tì mí lẹ́yìn èmi náà kọ ọ̀rọ̀ pọ̀ Adámákin investment tẹ bá gbọ́ mọ̀ Madam Tinubu níjẹ̀bú ní Ìbàdàn nílẹ̀kọ́ nílẹ̀gbà ní Adámákin investment mo sì ń bọ̀ nítorí ọ̀rọ̀ sí ń gùn mí lọ́wọ́ awuyewuye àwòrí ọ̀tẹ̀ bí ẹ ṣe dààmú Sànní Aládétọ̀ ọmọ náà máa gòkè àgbà nígbà tó yá ó ní òrìṣọ ó ní àṣà jẹ́ mi ò wípé Sànní Adé wọ́n dààmú rẹ̀ ó náà mọ̀ kan dá ìyálóde Ẹ̀gbá bàbá ìyá Ọlọ́run ìjà tó ń jà ó jà lórí o sẹ́rí nígbà tí Barrister wo sùnsùnsùn àti Fẹlá lọ́kọ́kọ́ tọ́ Barrister o Fẹlá ní sombi o sombi jòrò jàrá jòrò sombi jòrò jàrá jòrò gbàǹdà jòrò jàrá jòrò gbàǹkwẹ́ jòrò jàrá jòrò gbàǹmọ́ jòrò jàrá irun bá bí Barrister sí ẹ̀mọ̀ pàwọ́ àbàdàn àsì ní kọ́ńbọ́ọ̀dù aṣọ mo ti sọ tẹ́lẹ̀ Ìbàdàn mi náà mo sọ èmi ìyàwó mi ìjà yọ gbàkùtì àgbàkùtì n ò lè lu ìyàwó mi Ọlọ́run ọba kó sì girlfriend yìí nílùú ṣùgbọ́n àjọ sọ̀rọ̀ síra wa nígbà bá dé lẹ́fù kan fúnra rẹ̀ ní ó bu ẹ̀kún sẹ́rí nígbà tí Barrister wa gbọ́ pé sombi ẹ̀sìn mọ̀ pé bọ̀dá mi Barrister gbájẹ́ lọ láì bàrẹ̀ ọ̀run orí rẹ̀ o ibikíbi tó ọba wà dápò ìwà àti pé Adébóyè pẹ̀lú Fẹ́lẹ́ yá parí ìjà yín ní o id ẹjọ́ torí èmi ò rí ọmọ ṣùgbọ́n ìwọ lè máa rí mi ìwọ fẹ́ ládàkùn ìwọ náà ti díẹ̀ ní ọmọ Ẹ̀gbá máa ń sàbí ní ọ̀dáríjọ́ ọmọ Ìbàdàn òun náà mọ̀ ọkàn sọ kọ́kọ́ ní tiẹ̀ lẹ́kẹ̀ẹ́ dá ìró gbogbo yẹ parapọ̀ o ẹ ṣe mítìnì tó bá gbójú o kí bàbá gbọ́dún ló jókòó kẹ́ ìyá làwọn o torí wọ́n bí wọ́n ṣe jà láyé wọn gbọ́dọ̀ máa jà lọ́rùn àìlọ́ ọmọ wúrà Haruna Ìṣọ̀lá ẹ̀dàpọ̀ gbogbo ìjà tí bá ń bẹ láàrin ẹ̀dàpọ̀ ìparí rẹ o èmi ọ̀tọ̀ pé mọ̀ ń bọ̀ wọn ọ̀jáwé kámákámá o wọn ọ̀jáwé kámákámá o ẹ̀dàpọ̀ ẹ̀ ní sórí burúkú lóòótọ́ òun níyà ní bàbá mọ́ o ìyá mi wà láì kú mi lọ́pàá ìyá mi òdùpẹ́ lọ́wọ́lọ́ ní o tẹ́sẹ́ rí nígbà ní Fẹlá Barrister máa ti Fẹlá ní sombi ní Barrister bá ọkàn gba studio lọ ni ò ní ẹyẹ kílẹ̀ báwọn sọ́jà tó ń ṣe tẹ̀bí pé sọ́jà ní sombi
dákun yàyà fún kásìkíà o àìdé òsèyí o ẹlẹ́dàá sí kírù àbí ẹran ti pé wọ́n ṣe sójà ìṣẹ́fà ẹ̀ sójà tàbí olóyè sọ́mà gbàgbé lọ́la ní ìfẹ́lá bá dáalé ẹ̀yin eléré mi mọ̀ ń bọ̀ ẹ̀jẹ̀ mọ̀ ń bọ̀ tó tó ṣe rí ẹ̀rọ tẹ́ ẹ bá gbé microphone lẹ́dọ̀ ọlọ́wà láti fi kan pé méjì nítorí èmi náà kọ ẹ̀yìn ṣe kankan ọlọ́mọba mi ni ṣùgbọ́n nígbà tẹ́ ti ní kí n mọ̀ nígbà tó yá labalọ́ba fẹ́lá mo ní fẹ́lá mà ti dá ẹ lóhùn àdámà kíní sórí kò sí problem mo ní fẹ́lá ti dá ẹ lóhùn mo ní barista ní mo ní barista mà ti dá ẹ lóhùn fẹ́lá fẹ́lá ní that man is a very stupid complete non-identity just to the call can never stand internationally let him come to America he will know that ní abájọ pé only the man play very local music he is a very local man to the call who is a barista when we are talking about a very knowledgeable and a very complete musician the man is a complete barista bá tún gbọ́ ó tún gbọ́ local ìyẹn ló tún mú barista lọ́ba tún yarí ó ní àwọn gbàngbẹ́ fújì ní local sound kàbìtì kàbìtì lọ́rọ̀ aráyé kí ló ń jẹ́ locality kàbìtì kàbìtì lọ́rọ̀ aráyé haha haha oho oho màmá jọ̀wọ́ ṣe pẹ̀ tó dùn àwọn ò lè jẹran tó báyìí. aṣọ àìdè náà ọkọlù barista ní mo ti yí fújì ìpàdà o. Wàsíù yá dá lóhùn ó ní ẹ má fẹjọ́ mi sùn ká ẹ má fẹjọ́ mi ṣèké ẹ má fẹjọ́ mi fẹ́ni tí ò fẹ́ràn mi mo bá torógó wá o Wàsíù èmi àjò. ọmọ mi kí n tó gbé máikrófóònù fọ wọn sanwó ni jẹ́ kí n yá torí ẹni tí ọba lè sinmi nígbà òkú yá ni mo ní yá wèrè tí bàbá rẹ̀ náà bá kú wàdá mo ní yá wèrè tí bàbá rẹ̀ bá kú torí ọ̀kan làtọ̀bá lórí ń fọ ojú abẹ ní ìdàlámù sẹ́rí ọ̀kan rẹ̀ ọlọ́pàá tó bá yìnbọn bá já sísọ́ọ̀tì ẹ̀jẹ̀ rẹ̀ ló pa ìgbẹ́ kéékèèké lájà lẹ́nu halẹ̀ mọ́ ẹ̀yin ẹ̀ka ajá lọ sínú sọ́tà rẹ̀ yóò kéde ìgbà tó bí ewé lọ. Tọ́gbọ́n mú gbogbo lè kó bí ayé ajá bá ti investment wọ́n ló pọ̀ sí lẹ́yìn gbogbo àlàtí létí ọ̀fẹ́ bá tẹ̀ ẹ̀yìn yá ẹ̀ máa ń gbogbo ní o ẹ̀yìn ìbàdàn fẹ́ ní àyè dápọ̀ ẹ̀jọ́ ọ̀rọ̀ mi ọ̀fẹ́ pọ̀ jù. Nítorí wípé díẹ̀ láti ẹni ajá tó bá yà wòlé kó lọ́rẹ̀ náà wọ́n bá yà ní gbòlómi. Èèkù kan mọ̀pọ̀ kékeré rẹ̀ fún wa. Tẹ́ bá àwọn ẹgbẹ́ tí máa halẹ̀ mọ́ yẹn ìbà fún arákàsọ owó mi ìdápọ̀ mú mú òní sórí pé mi ọba ti gbòòrò wáyé o ìbà fún agbáraṣọ arákàsọ. Sẹ́rí tí àwọn tí ẹ ti rẹ́ tọ́ba fún mi lò. Ẹ̀jọ́ nífi o má jẹ́ kí àwọn olórí burúkú tí wọ́n ààrẹ ìsìláàmù yẹn lọ sẹ́ńtàṣẹ̀ ní kọ́ lọ́gbọ́n owó sí o sórí dé gbogbo sẹ́ńtàṣẹ̀ àtọ̀gbọ̀n ìdí àwọn òfurufú ọ̀gá ìdílé ìfẹ́ ló sẹ́yìn o sọ́jà ló máa jẹ́. Ìgbà tí sọ́jà wà náà tí ọlọ́pàá bá gbá yín létí ẹni máa halẹ̀ pa. Ó ṣí èyí táṣílẹ̀ yà máa mi lọ fi rí nígbà ṣùgbọ́n tí sọ́jà bá gbé ẹ létí ẹ̀gbọ́n mi ìwé ọkọ̀ kọ́kọ́ yìí dàn-ín. I'm still coming to the protocol of money oríkì bàbá. Majesty, kábíyèsí, ẹ jọ̀ọ́, ẹ wò ìdọ̀bálẹ̀ mi rè kábíyèsí ẹ bá ń gbà. Ẹ má bínú sí mi, mi ò yájú sórí adé rárá. Ẹ má bínú kábíyèsí. Èmi náà ń wojú ẹ láti ẹ̀kan pé ojú tí mo mọ̀ rèé kábíyèsí ẹ má bínú. Mo fi àkókò yìí kí ọba Babátúndé Àkànbí Ògúnròbí di ọba ti ìlú Ṣàṣà kábíyèsí. Ẹ ò ní dààmú, ẹ ò ní dàrú, ẹ ò ní dànù láṣẹ Ìdùmarè. Gbogbo ìwọ olóríire tí òun àbíjọ bá mi ṣe kábíyèsí o. Thank you. Band, over to you. Ẹbí olórí ẹbí àgbàlùbá nípa ní ẹbí Adeniji. Kábíyèsí mo kí ẹ dáadáa o. Mo súnmọ́ bá níbẹ̀ kẹfà mi jùlọ sọ́bà níbẹ̀ kẹfà. Ẹni alọ́ba fún lọ́wọ́ pa. Nílà ń sọ̀rọ̀ wá pé ọba aláṣẹ. Kábíyèsí.
ọba mi lọ́rọ̀. Tótó kábíyèsí rẹ̀ o. Kábíyèsí yé mo bá lọ sí ọ̀dọ́ yìí. Ẹ bá mi kí ọmọ bá Ṣẹ́gun, Olúṣẹ́gun yé lọ ní tèmi èyí ọ̀dọ́ yìí. Ọmọ bá Túnjí, Adétúnjí, ọmọ bá Adéyínká yé lọ ní tèmi yìí. Princess Adéṣọlá, Princess Abọ́sẹ̀dì, Princess Adéwù. Gbogbo yín pátápátá ni mo kí láláì lọ́lọ́dì ẹni kọ̀ọ̀kan. Títí SARS ló ń ṣeré lọ́wọ́lọ́wọ́. Akọni bí ẹni lẹ́yìn. Ìgbà tí bàbá mi àkú, ó fohùn sílẹ̀ lọ. Ìgbà tí bàbá mi àkú, ó fohùn sílẹ̀ lọ. Kí ló wí? Ó ní kẹ́ má sunkún o. Ẹ fẹ́ràn ara yín, ẹ fi ra yín ṣọ̀kan. Àtisẹ́, ó ní kẹ́ má sunkún o. Ẹ fẹ́ràn ara yín, ẹ fi ra yín ṣọ̀kan. Gbogbo yín pátápátá láti láláì lọ́lọ́dì ẹni kọ̀ọ̀kan ṣoṣo. Ẹni tó dúró, ẹkú ìdúró. Ẹni tó dókòó, ẹkú ìkàlẹ̀ o. Lọ́nà Elédùmarè o, gbogbo àpáta la máa lò ní bá la máa ṣe. Lọ́nà Elédùmarè ọba. Kábíyèsí mo kíyẹ o, ọ̀sẹ̀ mo dúpẹ́. Bàbá mi bàbá Túndé, àkànbí yé lónìí tèmi. Kábíyèsí gbogbo ìlú ṣàṣà pátápátá. Bàbá olóríire alálùbárí kàwọn àbábádọ́ ìdílé. Aláláyé ló ní tèmi, ẹ̀sìn lọ́dún Prince Ṣẹ́gun, Prince Túnjí, Prince Yínká, Princess Adéṣọlá, Princess Abọ́sẹ̀dé yé ló ní tèmi. Prince Adéwùmí gbogbo yín pátápátá ṣe ló ní aláìlólórí ẹnì kọ̀ọ̀kan. Ìtọ́jú kábíyèsí, ọlọ́láyé ló ní tèmi. Kábíyèsí ló sọ̀rọ̀ sí igi létí ẹgbẹ́ ló ti wí náà. Kábíyèsí yé ló ní tèmi. Bàbá Túndé, Bàbá Túndé, Bàbá Túndé, Bàbá Túndé, Bàbá Túndé, Bàbá Túndé, Bàbá Túndé. Ọlọ́láyé mo bá lóde. Kábíyèsí ló ní àsìkò láyé ẹ̀dá kan kó wọn náà. Àìmásìkò ló ń dààmú ẹ̀dá lórí àpáta tí Jésù ènìyàn wà. Ohun ayé kan kó lè máa ẹlẹ́rù wọn kábíyèsí. Èmi sì sọ wípé tọ́jú wa láṣẹ. Ó ní kó sí sórí àpáta. Ọ̀nà Olúwa ó sọ wá lẹ́yìn. Kábíyèsí ló ti sọ̀rọ̀ sí mi létí ẹ̀mí pípé mi ló ti wí náà. Olórí ìdánilẹ́nu bá mi kà ó. Ó máa ń jẹ kárí. Ọ̀rọ̀ àkàbà bàbá máa ń jẹ kárí. Ọ̀rọ̀ gidi ni ẹ ṣàfihàn àdúrà. Ọ̀rọ̀ gidi ni ẹ ṣàfihàn àdúrà. Wọ́n ní kọ́kọ́ ṣàfihàn lọ́jọ́ sí oṣù báyìí. Wọ́n ní kọ́kọ́ ṣàfihàn lọ́jọ́ sí oṣù báyìí. Kábíyèsí oṣù dúdú. Oṣù wo pọ̀, ó wá ṣù dúdú, oṣù ìṣòro kì í ṣòro. Àìmásìkò ló dààmú ẹ̀dá o, láyé ọ̀rọ̀ ẹ̀ lọ́wọ́ ọdún. Kábíyèsí, ó ní ẹ ṣàfihàn àdúrà yóò, aráyé bá kó bá.
kábíyèsí ẹ lónìí tèmi ènìyàn sọ yìí ọba bàbá. Kábíyèsí ló tún ní kí máa fi aláìké ti bàjẹ́ ẹ má dá wọn lókun. Báyé bá ń ṣàbòsí ẹ má kó wọn nílọ. Báyé bá ń ṣe bàjẹ́ ẹ má dá wọn lókun. Báyé bá ń ṣàbòsí ẹ má kó wọn nílọ. Ó ní ká ṣàlàyé fún wọn. Ká ṣàlàyé fún wọn. Torí pé abanijẹ́ ti yí lójú, abanijẹ́ ẹ̀kú ọ̀fọ̀. Ara yí lẹ́sùn, abanijẹ́ ti yí lójú, abanijẹ́ ẹ̀kú ọ̀fọ̀. Ara yí lẹ́sùn, ó yá ara yí lẹ́dá lóró, ara yí lẹ́dá lóró àbàkọ́.
ọlọ́run Elédùmarè kò ní padà lẹ́yìn wọn ọlọ́run á dúró sí i. Yorùbá ni o olóhùn kí lọ́fẹ́ sọ o. ìyẹn ni mo ń sọ má máa gbé wàhálà fún wa. ọmọ pa fankalẹ̀lúyà lọ́ọ̀dọ̀ kábíyèsí wọ́n fẹ́ rán wa sí wọ́n ní kọ́ wá gbowó fún ègùn. bẹ́ẹ̀ kábíyèsí mo máa dúpẹ́ o. ẹ sà kábíyèsí ẹ fọ́ ní etí ẹ̀gbẹ́. mo yí kálá lọ tún mo yí kálá lọ sí. má padà rẹ̀ sí kábíyèsí lọ́mú o. kábíyèsí ní kò wá gbà sáré bíbá tó ti bá mi pàtó ìfẹ́mi lọ sọ jẹ́ kí n sọ̀rọ̀ yìí. no kábíyèsí wọ́n ti fi atm wọ́n ti fi ránṣẹ́ pẹ̀lú. pẹ̀lú pin number. ẹ̀sìn ọ̀sà èló ni kábíyèsí ní ká gbà. mo máa yẹ tó wà mẹ́tẹ́lẹ̀ gba owó ẹ̀ gbà tó. ọmọ láìpẹ́ kábíyèsí. sáré tí ẹ̀ jáde sí títí báyìí àti àbúrò màmá mi tí wọ́n gbé màmá mi torí pé èmi àti màmá mi ọmọ ẹran là ń gbé. kí ló wí. ọdún mẹ́fà ni èmi màmá mi fi gbé ọmọ ẹran. ẹ ń jáde ẹ ń jáde ẹ ń gbé ẹran. ọ̀hún màmí tó mẹ́ran. ìyá ni mò ń sọ wéré. mẹ́ran lè ṣe ọdún mẹ́fà lẹ́yìn àfi gbé ọmọ ẹran. bó ṣe rí pé mọ́tò bá mi pa ó kàn da ìjà tó wà lórí ẹ̀ ó dànù. ó kàn méré ni ó di ọ̀dọ̀ màmá mi ní ọmọ ẹran. ìyá ló ní ọ̀fẹ́ gbá. ó bá lọ ṣàlàyé pé mọ́tò ti pa àkọ́bí ni màmá mi ń sunkún lé àwọn èrò ìdúró. ó bẹ̀rẹ̀ láti fi ojú bàbá mi. mo ní fíìmù láti fíìmù ní 20,000 tó fún mi bàbá mi ó yàgbà tó ṣàṣàṣe. ó ní mo má tọwọ́ ló bá mi. ó ní ládà kékeré ni ó ní ládà kékeré ni ó fún mi 20,000. ó ní sáyẹn ní ìmọ̀ tí nílò ó ní kí tún tètè máa lọ kí wọ́n sọ fún àtàrà mi ọ̀dọ́ tó àlẹ́ ìgbà bàbá mi kù. ó ní mo má tọ̀ tó bá máa lé ní ó tọ́ tẹ́lẹ̀ àti ìwà ìlú owó ẹ̀ lè lò. Thank you.
Kẹ́mínẹ́sì yẹn ló ní tèmi o, àwọn tèkó connection. Ìkẹjà consistency yẹn ló ní tèmi o, Kẹ́mínẹ́sì, woman leader. Kẹ́mínẹ́sì, ọ̀yọ́ mandate, ọ̀yọ́ mandate, ọ̀yọ́ mandate. Oya, ọmọ Kẹ́mínẹ́sì lórí ilé rẹ̀ o, ẹni pé ti yẹ pọ̀ jù lórí iṣẹ́ rẹ̀ o, ẹni pé ti yẹ pọ̀ jù lórí ẹgbẹ́ APC, báwọn tún kò bí ilé. Àjọpọ̀ wọn ò ní kú, wọn ò ní wọ́n lé dókítà nígbà kan, àdàlé wọn lórí, iṣẹ́ wọn ti dàlé wọn lórí. Adegoke Salami. Bàbá ọ̀rẹ́ mi sí òkú bàbá ẹ̀. Ọmọ náà ló máa gbẹ̀yìn wọn. Ẹ wọ ẹ̀kọ́ ọ̀lẹ́ máa. Ọ̀rẹ́ wa ìdásíwà làwọn bá ṣe ti ṣe ọmọ àbíwọ̀nyẹ mọ́mọ́ ó tún mọ bàbá náà nìyẹn orí ọmọ dáadáa ó dà pé bàbá dáadáa ló máa tọrọ dáadáa. Àdúrà ni pé ẹ̀yin bàbá ti dáná bàbá tún ṣàdúrà pé lágbára Ọlọ́run nǹkan rẹ̀ ní gbogbo ẹbí mọ̀lẹ́bí ará ọ̀rẹ́ gbogbo àwọn àjẹsí bàbá rẹ̀. Bẹ́ẹ̀ni màá Adé is the blogger.
èmi ni first grandchild, first grandson. My grandpa is one that love children. Always take care of us. Always about our results. How are you in school? How are you doing? That was I encourage my grandpa. Orúkọ mi ni Miss Adémáṣọ̀rọ̀ Adétutù Adéṣọlá. À ń ṣe ti bàbá mi Adédèjì Emmanuel Adegoke Adeniji. Gbogbo ìrìnàjò ayé ó rí mi ní ìgbàgbọ́, kò sí bó ṣe lè bá wa sọ̀rọ̀ tó, ẹ máa jẹ́ kó máa yé wa nígbà yìí ayé lóhun gbogbo, nígbà nígbà yìí oníkàjọ. Kò séwu lẹ́gbẹ̀rún ẹ̀gbọ́n, bàbá sápẹ́ yẹ kó ní tèmi ènìyàn tí, ọlọ́láyé mo bá òde. Thank you so much. Both are eligible. We say very thank you to you. Thank you. Tibadalaki, mo pe ìyàwó ilé mi, mo lọ́bẹ̀ kí lásì, ó lọ́bẹ̀ àta, mo ní kọ́ lọ dá gbogbo ẹnu. Mo ní Tibadalaki wà pé tí mo wà. Ẹ lọ ná ìdajì ògúnfe, agbọ́dọ̀ sọ̀bẹ̀ tuntun lé ní Friday, níbi tí Tibadalaki wà. Tibafọlábí aláṣọ Adábágé investment, ọkọ̀ mi balẹ̀ bàjẹ́. Mo jẹ́ ìyàwó àkọ́bí wọn tó dolóògbé. Bàbá ilẹ̀ akú bàbá jẹ́ ìmọ̀tẹ́ gbogbo ìmọ̀ra wọ́n lè gba ìmọ̀ra gan bá bẹ̀rẹ̀ kú dáadọ̀ wọn ẹ̀ẹ́dẹ́ mi jáde ní ti ọ̀rọ̀ Ọlọ́run ní ti ilé ayé ìfúnpá yìí sọ̀rọ̀ ọkọ̀ inú gbogbo àgbálẹ̀ kù. Ìmọ̀ràn ìfọ̀n òfin ni pé báwọn òbí kó máa fàyè sílẹ̀ láti bá ọmọ wọn sọ̀rọ̀ láti gbọmọ níyànjú torí àwọn ìyàwó ọmọ kékeré ni wọ́n mọ bí wọ́n ṣe ń lọ nítorí pàtó bá wọn sọ̀rọ̀ láti fi òye nílé ayẹyẹ wọn wọn ní ṣìnà Ọlọ́run lè máa tọ́ sọ̀rọ̀ wọ́n máa fi ọ̀rọ̀ Ọlọ́run bá wọn ní gbogbo ìgbà wọ́n fi ọ̀nà Ọlọ́run hàn wọ́n Ọlọ́run á dẹ̀ tẹ̀ wọ́n sáfẹ́
Mo jẹ́ pé ó fẹ́ràn ọmọ kejì, ó jẹ́ pé ó fẹ́ràn ọmọdé, wá jẹ́ ọjọ́ pàtì òtítọ́. Adeniji Adegoke ó súnmọ́ ọkọ rẹ̀ pẹ́kípẹ́kí. Òun ló lè sọ̀tàn, ó mọ bá Adeniji ṣe ń jẹun, ó mọ bá Adegoke ṣe ń sùn, ó mọ bí Emmanuel ṣe ń ṣe ní ṣọ́ọ̀ṣì o. Gbogbo bí wọ́n ti ń ṣe, wọ́n ti fẹ́ra wọn tipẹ́tipẹ́ káwí fẹ́ni tí ò bá mọ̀. Báná ikú pọkọ rẹ ni ìbáṣepọ̀ láì ìjà kú ṣáká ló dájú. Ó Ọba Emmanuel Adeniji láti kú. Màámi máa gbẹ́sẹ̀ ní kọ̀ọ̀kan. Ìyá olóríire ẹ wá wáyà Adegoke láàrin wa tí ń jọlá ọmọ tí ń jọlá gbogbo jọmọ o máa gbẹ́sẹ̀ ní kọ̀ọ̀kan. Aya wọn nífẹ̀ẹ́ Ọọ̀ni, aya wọn nífẹ̀ẹ́ Oòduà, aya wọn nífẹ̀ẹ́ Oòdáyé níbi tó bí wọ́n ti mọ́ wá pérégede. Aya wọn nífẹ̀ẹ́ máa rántí kẹ́tíkẹ́ máa rántí kẹ́tíkẹ́ máa rántí kẹ́tíkẹ́. Tó ṣàwéréke onípínlẹ̀ ojú ò gbọdọ̀ mú, àwọn alábàjọ́ gbọdọ̀ mú sísè, àwọn ṣọ̀bọ̀rọ̀ ọmọ nílànà dúdẹ́ ní ó pọnmi odò náà gbẹ. Báwo bẹ́ẹ̀rù bá kú, bíná bá kú àfẹ́rù bojú, bọ́kẹ́dẹ̀ bá kú àfọmọ rẹ̀ lọ́pò. Mo wálé ní ìdùjì ní ọ̀dẹ́kálẹ̀, inú mi dùn ara mi yá gágágá. Adeniji pàtàkì láàrin wa, ọmọ olókùú àbàjá lọ́rùn. Pẹ̀lẹ́ okú lédè bàbá rẹ̀, ó ti kẹ́ bàbá tó láyé, ìkúpa bàbá tó bí ọlọ́mọ ni. Ìbáṣepọ̀ láì dákú, ṣáká ló dájú, Adegoke àti púpọ̀ rọ̀. Ilé àwọn ọba lóde, àrà ló ń dá, àlà ó dé ẹni tí ò fẹ́rẹ̀
àwọn tó ń bínú ẹ, àwọn tó ń yímú ẹ, àwọn tó ń pẹ̀kẹ́, àwọn tó ń sọ̀rọ̀ láìda, òjò Yorùbá, òjò òyìnbó lórí ewì tiwọn, àwọn bí ọ̀padà gbọ́ ọ̀dọ̀, àwọn ralẹ̀ láàlẹ̀ bí ọyàn wà fúlù. Ó ti gòkè odò káfárá tó já, gbogbo ẹni tí ń bọ̀ lẹ́yìn ní kó múra gidi lẹ̀. Ọmọ ọba nílé, àbàgbádá tún yaya lórí ẹṣin, bọ̀rọ̀ kìíní àsìkò yí ẹlẹ́ òpúpọ̀. Wò ó kì í dé kí wọ́n má mà pé èèyàn dé, àárín ìlọ́kùnrin àmọ́ léèyàn pàtàkì. Àlẹ́yìn mi, déèdì, ó pè lọ́ba lọ́ba, ó pè lóyè lóyè, ó pa màálù, ó pé èèyàn nípa, ó wá gbé wa wá sí ìgbọ̀ngàn. Ọlọ́run ò ní fẹ́ sí láíláí, ẹ máa tàbí lẹ́ẹ̀kọ̀ọ̀kan, adániwájú tó bá ní ṣe tó dá tó bẹ̀rẹ̀ ìgbìn, ìwádìí lẹ́ẹ̀ máa lọ ẹ̀yìn lẹ́yìn. ACP Bolahan Olugbemi, thank you so much. God bless you, sir. Assistant Commissioner of Police.
ọ̀rọ̀ gidi ni ẹ ṣàfihàn àdúrà wọ́n ní kọ́kọ́